ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ wọn ti tẹ àwọn ọ̀dọ́mọkùnrin méjì tí wọ́n gé orí ènìyàn ní ibojì òkú kan tó wà ní ìlú Ṣakí ni wọ́n ti gé orí ènìyàn ọ̀hún láti fi ṣe oògùn owó. Ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó ló sọ báyìí wípé ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn the Western Nigeria Security Network Ṣakí tí orúkọ wọn jẹ́ Àmọ̀tẹ́kùn wọ́n ti na ọwọ́ gán àwọn ọ̀dọ́mọkùnrin méjì tí wọ́n gé orí ènìyàn níbojì òkú kan tó wà ní ìlú Ṣakí ni wọ́n ti gé orí ènìyàn ọ̀hún tí wọ́n sì fẹ́ fi ṣe oògùn owó. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lénìí tí kò fẹ́ kí wọ́n fi orúkọ òun léde ló fi ọ̀rọ̀ náà tó àwọn oníròyìn létí nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n èsì fi orúkọ rẹ̀ síta báyìí ni ó lọ hú bojì òkú kan tó wà ní ìlú Ṣakí tí ó sì ń gbìyànjú láti gé orí òkú. Nígbẹ̀yìngbẹ́yìn orí òkú ọ̀hún gé àwọn ènìyàn tó wà ní agbègbè níbi tí bojì òkú yìí wà ni wọ́n ta àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn lólobó tí wọ́n sì nawọ́ gán òun àti ọ̀rọ̀ rẹ̀. Olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Colonel Ọláyínká Ọláyanjú ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lénìí ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2024 wípé òótọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àti wípé àwọn ti na ọwọ́ gán àwọn ọ̀daràn ọ̀dọ́mọkùnrin tí wọ́n ń wá owó òjijì ọ̀hún. Ó ṣe o ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n na ọwọ́ gán àwọn afipáwówó ọ̀dọ́mọkùnrin méjì tí wọ́n gé orí ènìyàn ní ìlú Ṣakí. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí dá ilé rárá ẹ bá subscribe.